the people you are praising is an unholy union. For somebody to be telling you in Abuja or Kaduna that they were born to rule. So rule whom? And Awolowo was even begging on their behalf. And he told them the other day in 1983, precisely 1983, that all the Alumajiri that you have on this street, if you don't take care of them now, they are going to carry ammunition against you. And that's what is happening. What Awolowo predicted has come to pass. ẹ̀yin tèmi ẹ rí i pé Eleyi gbẹnu tán ò lágbára ẹ gbọ́ lẹ́yìn ikú Awólọ́wọ̀ àwọn wo ni wọ́n da Nàìjíríà rú báwo ni Nàìjíríà ṣe débi tó dé kí ló fa ajínigbé àwọn wo ni wọ́n wà nídìí ètò ajínigbé yìí gangan bàbá wòlíì Marcus wọ́n ti sọ̀rọ̀ ẹ wò Eleyi pakasọ ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa ká jọ wò ẹ má gbàgbé ẹ bá mi kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Anywhere you get to in the whole world you meet an able man but hardly can you have someone because they are not so strong to face the rigor, to face the hardship and the heat, so they can't take the heat. So that's a problem. So automatically democracy still won't bury. It's a government of the people by the people. Tó bá wo àwọn inú ilé wọ̀nyí káàkiri ń sìn àwọn inú ilé wọ̀nyí náà ò rọ́gbọ̀ wọ́n dàbẹ̀ tó fún ọmọ ológì lóyún tó tẹ̀lé tó bá yàgbọ́ everything máa wà okay kó lè wà okay because they are seeing the same platform wọ́n dàbẹ̀ tó fi kébé àtọ̀mú fẹ́ ọkọ onílẹ̀dì ẹ̀ dúró tán lẹ̀ but olódo ni so báwo lolódo ṣe fẹ́ pẹ́ lọ́wọ́ ẹ̀ tó máa di ẹni tó mọ̀wé olódo is olódo now so that's the problem so democracy wọn sọ ìgbà tá a máa fi bẹ̀rẹ̀ wọ́n ní Babangida ò ní gbéjọba lẹ̀ Babangida ò ní ṣe léyìí Babangida ò ní ṣe tọ̀hún so then wọ́n dẹ̀ fi lẹ̀ nígbà tó máa ṣe democracy àwọn fọkanáísà àwọn tó ń ta pákó ní oko baba Sule àwọn ẹlẹ́ran ló wọlé as councillor àti house of assembly member so later náà wọ́n ṣe wá tají táwọn èèyàn gidi bá ṣe wá ń join kò dé wá sí èèyàn gidi ní politics náà ṣé àwọn Dàpọ̀ Abíọ́dún èèyàn gidi ni ṣé àwọn Abíọ́lá àwọn Ọbásanjọ́ èèyàn gidi ni wọ́n. gómìnà wọn ni wọ́n. ẹsẹ̀ tó rí téèyàn bá ra rọ̀bì tó ra nǹkan tó jẹ́ dùgbẹ̀ nǹkan tí ò ní yìí ẹ̀bọ̀n náà lélẹ́yìí tí kò tí wọ́n tó láàánú wọ́n títí Abẹ́òkúta náà tí Dàpọ̀ Abíọ́dún fi jẹ́ ti lọ owó tó jí o tún fi àwọn èèyàn wọ́n ti láyà jù ó yẹ ká ti bẹ́nu àwọn míì ká ti bẹ́rí wọn bọ́ọ̀lẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ orúkọ tó ń pè wá fi ṣorúkọ tá a jẹ́ náà wọ́n làwọn masses ṣorúkọ gidi nìyẹn ṣá wo Gbẹ́ngà Daniel ló ṣe tiẹ̀ tí wọ́n Gateway Hotel tó wà mẹ́yẹn wọ́n níjà wà láàrin òun àti Amusu ẹ̀wọ̀n mọ̀ ṣe gbogbo investment tó yẹ kí èèyàn 3,000 máa ṣiṣẹ́ níbẹ̀ èdè wọ́n bà gbogbo bẹ̀ jẹ́ wọ́n vandalize bẹ̀ torí gbogbo everybody ní Nàìjíríà tó fẹ́ kọ́ hotel wọ́n fẹ́ kọ́ hotel àwọn tó wà lálẹ́ Hausa fẹ́ kọ́ hotel àwọn tó wà ní Ògùn State wọ́n fẹ́ kọ́ hotel àwọn tó wá láti Àwórì wọ́n fẹ́ kọ́ hotel gbogbo everybody fẹ́ kọ́ hotel tàbí fẹ́ kó síbẹ̀ so that's the problem then owó tó dẹ̀ ń jí náà kò sí nǹkan tó fẹ́ fi ṣe wọn ò lọ́pọ̀lọ́ olódo ìsọlódo náà when you look at Psalm 49 verse 6, 7, 8, 9 ó ní èrò inú wọn ni pé kí ilé wọn kí ó wà títí ó ní ṣùgbọ́n ènìyàn tàbí nínú ọ̀rọ̀ kò kí ń pẹ́ títí ó ní kó dẹ̀ rántí pé ajá yóò jẹun lára wọn kí táwọn lọ́wọ́ mú dání wọ́n sì wo náà ti kàn sí tó ti kàn rí tí wọ́n fi sẹ́ẹ̀fù sínú ẹ̀ so that's the problem tó bá wà àwọn Nigerians àwọn Yorùbá tó ń wọ Dànsíkì wọ̀nyí ń sìn gbogbo ṣòkòtò tó ń la làbẹ́ sápá yẹn kì í ṣe pé ó kó èèyàn débẹ̀ ó kàn suspension náà ló wà ṣebí ìkọjá àyè náà ní obìnrin ra pẹ̀lú èèyàn ra bra kí ni bra ní ṣe pẹ̀lú obìnrin tí ò gbádùn wọ́n tún wà àwọn obìnrin tí nọ́mbà jẹ́ dé tí wọ́n náà ṣe make up ojú mọ́tà ojú taniya ojú bí ìgúnnukó ṣebí rẹ̀ obìnrin ọkùnrin tó bá wọṣọ tó fáìn jù ó lọ ọbẹ̀ nítorí ọkùnrin ni ọkùnrin tó bá dress tó fáìn tó ṣe gbogbo ó wọṣọ torí obìnrin ni torí àwọn èèyàn náà ni so that is it so when you look at the whole thing it's very simple just give it to me Adeyelure Akinyelure that's Chief Pius Akinyelure yes. That's my brother and they are all good people and they are doing the best kudos to them with what the NNPC we have today yes if not for them Atiku ti ta NNPC gbogbo wọn Atiku ti ta ó ń tara ẹ̀ sọ ló ń padà bọ̀ but next year Ọlọ́run máa yẹ̀yẹ́ gbogbo wọn with the tax reform tax tó ń bọ̀ ní next year yẹn bóyá àgbà yẹn ló máa gba passport ẹ̀ a ṣe máa rí lẹ́rà tó ṣì fún kẹjà torí gbogbo ilé tó ń kọ́kọ́ amóhùn yẹn wọ́n máa san tax yẹn èyí ẹ̀sán máa sọ kò ní sọ̀rọ̀ àmì tó bá gbá orí mo fẹ́ padà lọ́kọ́ mi ló ń fìyà jẹ olè
kò sẹ́ni tí ò lè jalè kó lọ but mo fẹ́ lọ kó díẹ̀ sí òun ló wà lẹ́nu àwọn Tinubu sí òun ló wà lọ́rùn àwọn Ọbásanjọ́ òun ló wà lọ́rùn Dàpọ̀ William Adeleke gbogbo ẹ̀ ń sìn òun ló bá àwọn ìyàwó Tinubu jà kí ni akọ̀wé ìyàwó Tinubu tún fẹ́ ṣe ìyàwó president ó ṣe senator ó ṣe tv ó ṣe tọ̀hún kí ló tún fẹ́ dà kí ló tún kù tẹ́ ó ṣe ẹni tí a bẹ́ lórí nísìnyí ẹ̀yẹ kó wà lọ́jà kó máa ní feelings ṣé bọ́mọ bó ṣe dàgbà kó fáwọn èèyàn lóúnjẹ ọdún ti parí kì í ṣe ìyá wa ta bẹ̀rẹ̀ ní January làwà láyé mọ́sí ìṣẹ́ ti pa àwọn èèyàn míì kú pátápátá ìṣẹ́ àti òṣì àwọn ló dẹ̀ dá kí ní ilẹ̀ fún yàn àwọn kan ṣe wà lábúlé wa tó yẹ kó tí ì kú bọ̀bàdé tí wọ́n bá wọn sùn ní oko tẹ̀tí kó Boko Haram síta ọ̀dẹ̀ adákúdá ní Dání Buhari tí ò ní kúre bọ́dẹ̀ kúre kò ní sùn rí omi tó ṣe àwọn màmá wọn yẹn àwọn ọmọ kéékèèké tó ń dẹran lọ máa bá àwọn arúgbó wọn sùn ní oko káàkiri ó mọ iye àwọn èèyàn tá a lose ni for the past 20 years so question tó tún béèrè pé bí politics wa ṣe ń lọ lóye kí n dá ẹ lóhùn torí wọ́n fún ara pàgbà ojú ẹ̀ ò kálé ẹ̀ ṣé bí wọ́n táwọn èèyàn bá fẹ́ gorí nílé ẹ̀ náà ló máa rí politics ti lé ẹ̀ nìyẹn. And when you look at the house of David, the friend of the Almighty God, in the book of Exodus, 2 Samuel 12 and 13, then 2 Samuel 18, then 2 Samuel 19, and 2 Samuel 22, 23, 24. Lókè ilé àwọn ọmọ ẹ̀ méjì bára wọn sùn. Then Absalom dìde, ṣèké mọ̀ ṣáà dìbò ń bẹ̀. So tọ́lọ́mù bá fẹ́ ká àlàáfíà wà níbi kan àlàáfíà wà. But tọ́lọ́mù bá tó bá rí pé àwọn tó wà bẹ̀ àwọn jàtìjàtì ni, á dá misunderstanding síbẹ̀ wọn ní lórí ara wọn. And when you look at what happened in the book of Genesis 25, Genesis 26, and 27, Genesis 30 and 31, and Genesis 33 verse 4. And when you look at what he said in the book of Genesis 45, 1 to 5, Genesis 47, 1 to 8, and Genesis 49, from verse 1 to 10, Genesis 50, verse 16, 17, 18, 19, 20. So he said, when you are going, that was because there is unity in 49. Only the band law, Eko Egun Midani. Eko Egun Midani. That was what their father told them, Jacob. I know your God will vindicate you, will free you one day. But when you are going, go with my bone. So automatically, ìwọ tí ó ń béèrè question lọ́wọ́ mi, ó kù sọ́wọ́ àwọn tó mú wò at everything. Àwọn ọ̀tá lọ́wọ́ ẹ̀ mọ́ ní Nàìjíríà, ó lè pọ̀ jù. Àwọn Nàìjíríà lè jáde láàrin kan, wọ́n gbà lẹ́nu pé tabadẹ́kẹ̀jà tabari wọn bù, ta ló rẹ̀ṣẹ̀ wèrè tí ò ní bù, wọ́n ń bẹ̀ẹ́sẹ̀ bàbá ẹ̀. Ó dàbí olóríire bí èèyàn míì, ìyẹn ni Kánú. Kánú pa Igbo ní sit at home, everything. How can they give you a peep for killing your mother? Ewo bí Nàìjíríà ṣe rí. Kí ni irú àwọn Kánú wọn fẹ́ jẹ́ láyé? Ìkùn tí Ojukwu ṣe tí òrórí ẹ̀ Kánú tó ṣe economics ó fẹ́ lead Igbo ṣòro pé nǹkan bàjẹ́ gan. Ìgbà tí wọ́n rí yàn Kánú bó ti ẹ̀ ń bá yàn sọ̀rọ̀ ṣe ló ń kùn sínú bí àṣẹ mọ́tò tó já. Ẹ wo bó ṣe ṣó ara ẹ̀. Ó gbé àwọn Ìgbò jáde gidigbe pé bí ò sí wèrè bẹ gbogbo ẹ̀bà yẹ́lò tó ń jẹ èèyàn wèrè ló fi ṣe ó ń dá nìkan níṣẹ́ ó ti ń bẹ̀ then àdúrà mi ni pé bẹ́ẹ̀ ọ̀hún ṣe sọ control next year by September October next year wọ́n ti debate lórí ẹ̀ wọ́n ti bára wọn sọ torí Awólọ́wọ̀ lọ́rú ẹ̀rí ó padà then àìmọye àwọn èèyàn even Sani from Kaduna ó lọ́rú ẹ̀rí ó padà òtítí ẹ̀ ò lé tó ti Kánò yìí because Kánò like peace. Only burn Lagos down, burn this down. Wọ́n fi gbogbo fídíò hàn náà. Ẹni tó gba lọ́ọ̀yà tó ní lọ́ọ̀yà àwọn ọmọọ̀rọ̀ sọ ṣe pé kì í ṣe òun ló máa kọ́ ṣerú Awólọ́wọ̀ náà ṣerú ẹ̀ ó ló máa ṣe lọ́ọ̀yà ara wọn. Ṣerú ẹ̀mí mọ́dẹ̀ ní my hand is tight. But wàá kọ́ lọ́jọ́ lóko ọba náà sà pẹ̀lú ṣòkòtò pépé because order from abroad. That's okay. So my brother, when you are talking about politics, think about your house, think about your home. Tó bá wò ó ń sìn, gbogbo àwọn tó lọ yunifásitì ń sìn láti 1970 is a waste. Kò sí fáàtì takọ́. Ló fàtí ti lójoojúmọ́ ni ẹ̀dẹ̀ sí lọ́wọ́ ẹ̀dẹ̀ ń rọ́wọ́ sí school ọmọ yìí ṣe accounting ọmọ yìí ṣe economics ọmọ yìí ṣe engineering ọmọ yìí ṣe political science wọn ò ní fún wọn láàyè ẹ ti mọ̀ ẹ̀dẹ̀ ń tajà kùkù táwọn ọmọ yẹn bá ní wọn lọ school lọ́wọ́ sẹ̀ máa bínú ẹ gbogbo wọn sì wọ́n ti bẹ̀ sí mu wọ́n mu Antoniella wọ́n mu Ondo wọ́n mu Pancras wọ́n mu gbogbo ẹ̀ láti kàn fi wá the way the time wọ́n mu Soderin ìwọ̀n ìkọ̀sẹ́ tó mú gbọ́mọ́ sí ìgboro náà mú igbó inú kọ́nà náà ti mú tẹ́lẹ̀ bọ̀ tí ìgboro lóhùn náà tà ń sìn. So that's a problem my brother. Question tó ń béèrè àti ọ ní amúkun ẹrù ẹwọ́ owó ìsàlẹ̀ náà wọ́n president àti produce wọ́n gbókù mi wà lórí náà president Nàìjíríà wọ́n ní kan paná ṣé òkú yẹn ló ní kan paná ni àbí fake náà gbé wá.
The president in Nigeria means I've never wear shoe. I've never eat rice. I don't eat rice on ordinary day. You will like Jonathan. When they're doing the best things. And not doing what I think of she won't baramusha. Shock all over the major zoologist. I think we carry dispensary. Dispenser ló ṣe. Then portfolio ló fi ń pé bọ́ mọ́tò owó láti report lọ fáwọn àwọn emir of Kano káàkiri. Òun náà Turuki àbí Turaki of Adamawa. Wọ́n ti tún ìbọn lọ́rùn ẹ̀. Oyè tó jẹ láìkú ẹ̀ wọ́n ti túbọ̀ ẹ̀dẹ̀lẹ́sì tó fẹ́ dìbò fún kó di president àwọn ìyàwó tó coordinate pápá kò rí wọn coordinate ó fẹ́ Yorùbá ó fẹ́ Hausa ó fẹ́ Igbo Peter Abiola tó kọ́ ṣe irú ẹ̀ ń nàdà tó fẹ́ gbogbo ìlú káàkiri ìdókòdó pọ̀ ju bí ajá gbogbo àwọn politicians ṣe ló máa ra Viagra sílé bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ dógàn náà we should leave it to them so má sọ̀rọ̀ politics kankan bí torí gbogbo wa pápá gbogbo láti ṣe láti kùnà gbọ́ Ọlọ́run sókè la fẹ́ sọ ẹni tí o bá ti ráyè tiwọ́ bọ̀ ani embarrassment ti pọ̀ jù they are siphoning Nigeria money but ẹ bá ti pè wọ́n mọ́ ránṣẹ́ tí wọ́n ti ráyè tiwọ́ bọ̀ ṣe bẹ́ẹ̀ mọ láìfù àwọn máa yìí the speaker of Lagos State ẹ mọ gbogbo life history àwọn pípọ̀ wọ̀nyí náà Ọbaṣá ẹ mọ gbogbo wọn náà Ọbaṣá de gbogbo ní lójú àlá ṣé bọ́ náà nìyẹn ó wà mẹ́rin sí ẹ̀yọ́ kúrò mọ́ ó túbọ̀ mọ́ ìsíbẹ̀ ń sìn wọ́n lẹ́nìkan wọlé lẹ́yìn tó wọlé tán wọ́n ṣe bí wọ́n dàbí ọgbọ́n ìyẹn sá lọ sí Amẹ́ríkà ó lóun kò ṣe politics mọ́ ọmọ Ọbaṣá tó jẹ́ deputy tẹ́lẹ̀ ó di chairman local lẹ́yìn tó wọ Alimọ̀ṣọ́ ọmọ ọjọ́ tí wọ́n ṣe kó mọ ẹni tó jẹ́ àwọn Alimọ̀ṣọ́ yẹn sí tí wọ́n ṣe kó mọ ẹ̀ lọ́wọ́ ni bàbá ẹ̀ lọ́pàá yàn Ojúròǹgbé ẹni Abẹ́òkúta òun náà wá fi ṣe chairman nísìn so wọ́n ṣe recycle àwọn bad people recycle the bad people recycle the bad people. Ẹ̀yin mọ̀ tó tún lọ wò tó America Donald Trump lost all his cases ọ̀nà ni president sísè ní àwọn ojú ẹ̀ sí bí ọmọ tí ó ní wárápá wọ́n ní gbogbo àwọn ọmọ tó kú bọ̀ tí ó lè tó ní wárápá yóò ṣe máa wojú ẹ̀ ṣé ó lè dá nìkan pé pósí ìyá ètò bá kú afọ́jú tó ló fẹ́ lọ fa wàhálà l'Ákúrẹ́ níbo ló ti ń lọ ló fẹ́ lọ l'Átàgégé ló fẹ́ lọ fa wàhálà ẹjọ́ sẹ́ tó bá dìbò pa ọwọ́ ìkìlódìkù. ó parí. Baba, thank you so much for this brilliant exposition as well. Today we found out that the Northerners, they don't want to leave this national cake. They said it is their birthright. They have to grip it, but it's as if it's slipping away from them gradually with the present policies. Sir, when are we going to be saved out of the Fulani Hausa people and their governance in Nigeria? Your opinion, sir. Mo like bó ṣe máa ń béèrè question o máa ń ṣe bí ẹni tó ti ta gbórí ṣẹ́rí náà tẹ̀mí sọ. Mi tiẹ̀ rírí. Ṣẹ́rí bó ṣe mú lé kókó yìí kò tó yẹn wọ́n ní ìyàwó ẹ ní miscarriage ẹ dúpẹ́ fọlọ́run pé omi ló dànù agbè ò fọ́ lóde ẹ̀wọ̀n kókó láti di bẹ́ẹ̀ náà láti wà bí eléṣẹ́ gbẹ̀gbẹ̀ abẹ́ wọn ló ti kàwé abẹ́ wọn ló ti ṣe gbogbo everything. Ó ní mi lára gan. náà ní ẹ lára tó yẹ kó ti lọ sí Àbújá ló fa wàhálà ó lè ṣe bí ìṣòwò rẹ ni kán kò fọ́tí àti búlẹ̀tì búlálà lù ẹ́ bọ́ ara ẹ̀ ní wálẹ̀ ṣe bí ọdún ilé sorry ṣe rí kan tèmi sọ ní Jeremiah 1 láti verse 15 only the trouble will start from the north. The Bible said it that the trouble will start from the north. Then when you talk about the unholy union ìbò àkọ́kọ́ dàdí kò sẹ́ni tó wọlé ní ìbò àti Yorùbá àti gbogbo ẹ̀ wọ́n láti ìjòkó kẹ́yìn consensus lórí ẹ̀kan ṣe then àwọn ìbò rò pé wọ́n smart jù wá wọ́n fa Awólọ́wọ̀ nírònú àwọn tó kù nírònú ṣètò yẹn yín sìn. Then when you look at the book of 1 Timothy 1 then out of the Apostle 10 20-28 then when you look at what he said in 2 Timothy 3 verse 2 then when you look at what he said in Hebrew 10:29 it is unholy union. Unholy union. Unholy what? Union. The people you are praising is an unholy union. For somebody to be telling you in Abuja or Kaduna that they were born to rule. So rule whom? And Awolowo was even begging on their behalf. And he told them the other day in 1983, precisely 1983, that all the alumajiri that you have on this street, if you don't take care of them now, they are going to carry ammunition against you. And that's what is happening. What Awolowo predicted has come to pass.
Dangote cannot sleep in the north. The rich one cannot sleep. They are now in Nigeria. They are now in Lekki phase 2. They are now in everywhere in Ikeja. They have changed the GRA to where they can build their everything now. That's the problem. What Awolowo said has come to pass. Awolowo was even gathering clothes for all the Northerners before. Then the stupid Obasanjo said, the best will not win this election. You remember 1983? Look at Awolowo Obasanjo to Lomeko. Even in the war 1976, Obasanjo wanted to run out of the military. It was Danjuma who helped him. Tí ó bá gbé wọn fún nípò yẹn lọ́jọ́ yẹn pẹ̀lú kọ́tọ́ṣọ̀ fàṣẹ and everything, Ọbásanjọ́ ò ní sí sójà, kò dẹ̀ ní sí sáyé mọ́ ń sìn. Gbogbo olè tó jà ilẹ̀ tó jí wọ̀nyí kò ní lè rí bẹ́ẹ̀. Tó bá tún wò ó ń sìn, ọmọ Ìyábọ̀ tí ń fọmọ́ padà bọ̀. Láti wá tó padà sí Senate àti wá tó lọ, tóun àti kòrò tó ń sun City Hall. Ó ti tún lọ ilẹ̀ ti tún sáfẹ́rẹ́ díẹ̀ wọ́n padà bọ̀. Ọ̀dọ́ eléyìí tó padà wáyé wọ́n bá sìnkú bàbá ẹ̀ nìyẹn. Nínú jọ́ọ̀nì tó wáyé ló máa fi sìnkú bàbá ẹ̀. Sori pé bàbá ìpàpà tí ń kákò lórí ìrìn kí òun àti ọmọ ológogoro àti onígbó tó ń jà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Fáyọ̀ṣe àti Ọbásanjọ́ ṣọgbọ́n wọn wèrè ló mẹ́sẹ̀ wèrè lábẹ́ ní àbàtà. So ìyẹn òkun ẹ̀ bó ṣe ṣe ọ̀yọ́ mọ́ òní jẹ́ kí sọ̀rọ̀ mọ́. Lẹ́yìn kan tẹ́mi trial àti sọ wọn ló máa bèrè pàṣọ burúkú wọ̀nyí mọ̀ dáadé dáa lọ́wọ́ àdàbàjì wàá. Ó jọ mí lẹ́nu. Ó wá jẹ́ bí ambulance. Ó jọ mí lójú nítorí Fáyọ̀ṣe ó jẹ́ nìkan tí gbogbo àwọn ará Èkìtì tó ń pọ́nlé. Báwo ló ṣe fẹ́ pọ́n Fáyọ̀ṣe tó lu bàbá ẹ̀ tó wọn àti bàbá ògiri. Then nígbà tí báwo ṣe bá wà lu bàbá ní bàbá ṣé ó ṣe mistake. Tó lóun ṣe adìyẹ tí yóò dé ṣe adìyẹ tó ń gbègbè adìyẹ káàkiri ṣé báwọn people politician tó ń sọ yìí náà ni. Ṣé báwọn náà ni Sanwó-Olú àkànkọ́ obìnrin jọ kò mọ nǹkan míì. Deputy yẹn ló ń ṣiṣẹ́ Amsat ló ń ṣiṣẹ́ yẹn. Bí Lọ́kì wá ṣe rí nìyẹn. Àwọn àkáǹtì kan wà tí Sanwó-Olú ṣe ń sìn about 150 billion or something like that. Àyàwó àtọmọ ẹnìkan ló ń sàn yẹn. Kí làwọn Adélékè iṣẹ́ mi tó wà lọ́wọ́ yẹn sìn? Wọ́n kàn máa jó. Ṣé báwo ni ìyàwó Ọbásanjọ́ ìyàwó Tinubu tó ní kó wọn wá jó ń bì? Àti jáde tàbí àràgbá ti máa yí kiri. Ẹni tó ṣe wáyé kìíní age of 60 tó fail. Àwọn tó dẹ̀ tó wà wájú ẹ̀ tó ń kọ́ tó ń jí o kò tún lè kọ́kọ́ correct. Ẹ̀dẹ̀ náà ṣe politics. Ìwọ náà question burúkú tó wọ́n béèrè ni pé bóyá wọ́n wọ́nà àti wọlé bọ̀tọ̀ Ọlọ́run á jẹ́ kó lè wọlé. Ọlọ́run ní jẹ́ kí wọ́n fún ẹ gẹ́gẹ́ bí èrò ọkàn ẹ tẹ́bí ọ̀rọ̀ tí mo lù ẹ. Ẹ má introduce mi sí wọn. Ẹ má introduce mi sí wọn sà. Ọlọ́run mọ èrò ọkàn rẹ. Èmi kọ́ mi bá wọn lọ. Bó ṣe rí nìyẹn. Bàbá ṣé ẹ rí ìgbà mìíràn òtítọ́ ọ̀rọ̀ ní ká máa sọ. Yes sir. Mo believe wípé alàgbà Tinubu lè ṣe ó lè tún ṣe ló jẹ́ kó nawọ́ sókè pé ẹ dìbò fún mi èmi ló kàn máa ṣe é. So when he has seen all these things, there was a time he ran away on exile tó sọ wípé I don't believe in one Nigeria, but today he believes in one Nigeria and he's doing it today. He may have a good premonition to carry all these things out, but the policy they are coming up with ó ní mẹ̀kúnnù lára. Àwọn kan wọ̀nyí làwọn náà fẹ́ bẹ̀yìn pé bàbá as a Nostradamus. No, máa fún mi lọ́wọ́ ọkọ̀ ní kí fẹsẹ̀ ní lọ sí Àbújá. Bàbá ṣebí kí n lọ bá ẹ bá sọ̀rọ̀. Ṣebí bàbá tó pa mí lẹ́rìn-ín. Ṣé rí nǹkan tẹ́mi sọ fún ẹ? Tí wọ́n bá ti fi ẹ́sìnsì ló ti rí 10 billion kan, ò ní ọ̀run ẹ máa kì í. Ṣé bá rántí àwọn àbàtì? Àwọn good person làbàtì tẹ́lẹ̀. Àwọn good person ni àwọn yes. Ẹ̀yin èèyàn mi pátápátá lórílẹ̀‐èdè ayé, àwọn bàbá wa the Nostradamus of our time, MKO Tibetan, àwọn ni à ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní ẹnu wọn lákòókò yìí. Number 6 verse 6 to 7, 2 Corinthians 6 verse 17, then 1 Corinthians 3 verse 7, then number 6, 7. This is anything about deformity. Amechi is a rogue. Now he's pretending to be a Muslim or Fulani. They turban for him to kick against Tinubu in his first term. They even brought Aregbesola into inner caucus to kick against Tinubu. But they are not ashamed. Omishore, all of them, to kick against Tinubu. Even at the dying minutes, Buhari, whom Tinubu favored, bringing out Bullion Van to make sure he won election, who has been failing and crying all days, Tinubu compensated him. And Tinubu never grumbled, wanted to be vice president. They call him Orini Mimi Oseiru. That
That's the book of Deuteronomy 28, verse 4. Only I will make you the head and not the tail. Tinubu is the head. He's the head. And it's an institution to be studied tomorrow. He has to educate Nigeria how to handle election, how to go into politics. From ADC, from AD, he merged political party together and they ruled that year. Give credit to him. If everybody refused to give credit to Tinubu, Obasanjo did that already. He said if you are looking for a retired Alukujoba, which is soldier, call for him. But if you are looking for somebody who has PhD in what in political science, he said go and meet Tinubu. Go and meet Tinubu in Bodilang. He said it. So automatically, don't worry, don't be roughened. And we are the cause of all this trouble because we refuse to say the truth. We are the cause of what? Because Amechi has slept in Tinubu's house before. Atiku has worked on that Tinubu before. Kwakwaso has even begged Tinubu before. They know him as a champion. It's just for me now as a father to go and raise somebody who is going to fight Joshua. Or if I'm now saying that there's money in boxing, then I go to Surulere and start practicing. And the person I want to fight is Joshua. Joshua will finish me inside the ring. So, ọ̀rọ̀ àwọn Amechi àti gbogbo ẹ̀ ó dàbí oníwárápá. Ìtì ọ̀gẹ̀dẹ̀. Oníwárápá tó ló ń fẹ́ lọ kọ́ wrestling. Ó ti kọ́ wrestling láti àìsàn yẹn ti jẹ́ kó mọ wrestling. Ṣé ti yẹ yín sí? Àtàfọ́jú tó ló ń fẹ́ lọ fa wàhálà lóṣòdì. A lè dí ẹ o. Wọ́n ní kí làwọn afọ́jú tó wà lágége ṣe wọ́n fẹ́ lọ protest. Wọ́n fẹ́ lọ ṣe kí ni? Wọ́n fẹ́ lọ protest. Ṣé ìmọ̀ pé tí wàhálà bá délẹ̀ ní mẹ́kọ tí gbogbo èèyàn ságbá wíńdò lọ wọn ò ní rántí pé mo bí iná o. Because ẹni rí ọdí ó ti bá tiẹ̀. Àwa kẹ̀rẹ́ la ń pọ́n ààbò ara nílẹ̀ Yorùbá bí nǹkan èébú tó bá délẹ̀ tó bá dé Kánò tó bá dé anywhere tó bá rí ẹnìkan tó ń gé ọwọ́ ẹ̀ tó jí góòlù ní Saudi tó bá wá tó bá ń bèrè ẹ̀ wọ́n á ní ṣe mẹ̀kútúrú yẹn. So ìkun tó lè tètè fi dá mọ̀ nìyẹn. Orúkọ ló mọ̀ sí. Orúkọ tó mọ̀ kò jẹ́ orúkọ ẹ̀ mọ́ ọ̀la alápá kan ló dà. So when you look at it, it's just very simple. We are the cause of our problem. Àìfàgbàfàgbà kò jẹ́ ká yé ogún. Àwọn Amechi kọjá àyè wọn lára Tinubu. Àwọn Amechi bí ò bá jọ̀rọ̀ politics wọn ò ṣẹgbẹ́. Àwọn Amechi jalè jọba ni. Atiku jalè jọba. Kwakwaso jalè jọba. Obi jalè jọba. Gbogbo Danjuma wọn jalè jọba. Then David Mark wọn jalè jọba. They are rogues. So eléyìí tí wọ́n ti kó yẹn wọ́n rò pé ó ti fẹ́ tán. Wọ́n rò pé ó ti fẹ́ tán wọ́n tún try àti fẹ́ jáde padà. Ta ni wọ́n mọ̀ ní Germany? Ta ni David Mark mọ̀ ní Germany? Ó kàn mọ̀yàn sí káàkiri ẹ mọ́lẹ̀ Friday ní kálágbé cross síbi iwájú lẹ́yìn ibẹ̀ ìyàwó àmọ́ ìsàlọ̀. Ẹ̀dẹ̀ máa ṣe ẹ̀kọ́ àjíǹde níbo ṣé àwa lè jíǹde pẹ̀lú kọ̀dákọ́dá ni? Ṣé a lè jíǹde pẹ̀lú ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin ọmọ 40? A lè jíǹde sà. Ẹ̀bàjẹ́ ń bá lọ ìbò ọ̀ṣọ́fà ò lè jíǹde. Ẹ̀sẹ̀ gbogbo ayé ti bàjẹ́ ara ti bàjẹ́ ká tó kúrò ń bì ara ti bàjẹ́ mímọ́ ti bàjẹ́ kúrò lára wa. Kí ló fẹ́ jí wa? Ẹ̀mí tó fi sọ̀rọ̀ yín kọ́. Ẹ sà Jésù pàápàá èèyàn ni wọ́n ló bọ́ ògo ẹ̀ sílẹ̀ ó mú ara ènìyàn Jésù nìyẹn. Dẹ́ni wọ́n fúnra ẹ̀ kọ́ ògo Ọlọ́run ti wà lára ẹ̀ nígbà tó ti ń ṣe bí Jésù. Ó ní ká wá ká máa ṣe bí káwá ṣe kí ni ká represent òun ló pè é. So kò yẹ kí lé mẹ́jọ márùn kó wọ̀ wá lójú tó ẹni táwa represent ò kọ́lé kó ralẹ̀. Ó lè kádùn àmà wá mi òróró káàkiri àmì òróró kẹ̀ẹ̀kan lè yàn tá láyé ó ló ti fi àmì òróró yàn mí lẹ́ẹ̀kan náà. Àjẹmọ́ bọ́ lójú ọdún mẹ́ta káàkiri bí olè bí ọmọ arúgún bí ọmọ àlè. Àwọn fẹ́ lù mí ni ṣé orúkọ ẹjọ́ orúkọ mi ni má ṣe rere tiẹ̀ lọ́kẹ́ máa sọ̀kọ̀ tó bá rán mi. Ó fẹ́ lù mí ni ìwọ ló bá mi lọ London ni ṣé mo ti lọ mo ti dé. Ayé ìjẹ òní da inú yẹ̀pẹ̀ náà máa ti pọ̀
ìjẹ́ òun náà ti ìjẹ́ òṣìwò ṣé wọ́n ní kárẹ́ ra wa jẹ́ ni ṣé wọ́n ní kárẹ́ ra wa jẹ́ àti mo ti ní wọn máa tẹ́ ní mẹ́kọ́ ó ti gbàgbé ni mi ò fẹ́ ṣé kí náà fọ eléyìí tó ń ṣe láti ẹ̀ kí náà fọwọ́ ẹ̀ ṣe kí náà ni wọ́n dálẹ̀ tó ń fọwọ́ ẹ̀ ṣe láti ọjọ́ tó ti ta abẹ́yìn lọ́dẹ̀ ṣe báwọn tó lọ báwọn lọ́dẹ̀. Ọdẹ ayé àtọ̀run nígbà tó ti ń gbowó ìgbà tí ìgbà òdà ṣe wà láyé wọn wà láyé tí mo ti bú wọn kí lá ń gbowó evangelism fún tó bá ti ìletò kan lọ sí ìlú kejì tó ń wá tó fáwọn èèyàn ẹ̀já evangelist ọlọ́run nìyẹn lẹ́nu evangelist ọlọ́run tó jẹ́ èèyàn kéré ṣé wọ́n ní kó tún gbowó ní Luke 8 ó ṣẹlẹ̀ ó ní take nothing for your journey nígbà tó anoint Dáfídì èló náà san fún èló ní owó anointment Dáfídì ẹ̀mẹ́lò náà tàmì ró sórí ọba ẹ̀kọ́ náà nìyà òróró tó fi jẹun tẹ́ gbé káàkiri àwọn orí tó ti bú ó lọ́fẹ̀ẹ́ náà fún ọ̀fẹ́ ní kò tàbí ò bá fẹ́ kúkú ìyà ìhìn burúkú lẹ̀ ń bá káàkiri kì í ṣe ìhìn rere mọ́ ìhìn burúkú lélẹ́yìí nígbà tẹ́ ń kọ́ àwọn èèyàn láyà jẹ pẹ́pẹ́ sọ̀dá mẹ́wàá tẹ̀tẹ̀ náwó yẹn jẹ tẹ́tù fi ń dóbìnrin káàkiri ìyìn burúkú lẹ́ bá kiri iṣu ló ní ká fi sọ̀dá mẹ́wàá ẹ̀wà ló ní ká fi sọ̀dá mẹ́wàá náà ká fi jẹun kíkulé ẹ̀wà ní kọ́lọ̀ máa mú wá. no mi ò wá mọ́ọ̀lù ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lé ẹ̀ mi ò gbé mọ́ọ̀lù kọjá lẹ́gbẹ̀ẹ́ lé ẹ̀ rí mo lówó ṣé mo jíṣẹ́ fún ni mo wá mọ́ọ̀lù ẹ̀ mo ta sí mo tọ̀ gẹ̀dẹ̀ mo ṣe náà gbẹ mo ń gbé bọ̀ sórí èyí mo ń wọ́wọ́ ni mi ò ẹ̀sà mi ò sọ̀dá mẹ́wàá rí ìdá 1 million ni máa ń san mo máa ń ran church lọ́wọ́ ni máa kówó máa tún mú church máa ṣe gbogbo ẹ̀ lálẹ́ mọ̀ṣọ́ ẹni tó sọ̀dá mẹ́wàá ó ti mú ṣe ọlọ́run kéré ìdá mẹ́wàá ò sí ibì kan náà ti sọ ó dẹ̀ ní kó má fóun ó ní Genesis 14 ó lóun ò fẹ́ ó nítorí pé ó jẹ́ kí n kọjá lágbègbè ẹ láì pa mí lára nǹkan tó sọ nìyẹn ìgbà tí mo ń padà bọ̀ ìkan tí mo fún ẹ rè tóògèètì ló sọ náà tóògèètì ló sọ náà mo gbá oyè òdèrè lọ sọ́jàgbà mo tẹ́ ń padà bọ̀ mo pé ní mo pẹ́já mo tẹ́ gbé ọba rèlè mo fún ní ẹsẹ̀ ìgalà àmọ́sọ́wọ́ tóògèètì ni náà. olódò pọ̀ jù láàrin wa olódò ó pọ̀ jù láàrin olùṣọ́ àgùntàn tó bá ti lọ. ẹ̀sà wọn ò ní ká rẹ́ra wa jẹ wọ́n ní ká wọnú oko lọ ká lọ tíìlì láǹdì. kí ni bàbá ẹ fi tọ́ ẹ? ẹ má ṣoko ẹ má jalè ìgbà tó bá yá ẹni tó bá yẹ kó lo 80 yà lo 40 ẹni tó bá yẹ kó lo 80 yà lo 20 a máa lọ. ok ó dáa sọ fáwọn ọmọ ẹ náà kàn ṣe tíṣà tèmi wọn náà lè ṣe tíṣà. wọ́n ti tán ṣé bíbélì tán kọ lójú ẹ irọ́ ni bíbélì tó bá dé Church of England wọn kà mọ́ irọ́ ló wà ń di ẹ irọ́ ló wà ń di ìbá bíbélì o. ọ̀parun ló máa gùn ewé ọ̀parun ló máa gùn àti ewé àti ọ̀parun ló máa gùn àti ọ̀parun agún ọ̀parun àti ewé kankan ayaba adògógóró sí àmàmú. kọ̀ọ̀kan tá a máa là lọ́jọ́ ẹtí sí ni tá a máa fi fa bọ́lá búlé yẹn. ẹ ṣàṣe o ti ṣé ìwọ ti mọ̀ mi ò ti èmi mọ̀ ń sọ fún ẹ má tún ṣàlàyé fún mi. ẹ wá dọ̀tí sí o ti tán sá. bọ̀kẹ́ni yẹn ṣọ́ra torí kó má bàa ní stroke o. torí ó ti ní BP torí ó ní BP then a ti ní high blood pressure
adẹ̀ tí ní diabetes òkè tí diabetes yẹn á lọ wá ewé ọparun again ewé ọparun then sandpaper leaf ewé pín ewé sandpaper àti gọ́ọ̀fà tó gbó dáadáa tó ti ń so àti èpo mango á wá gún gbogbo ẹ̀ pọ̀ gan-an á wá dà sí mẹ́rin a máa sè é a máa mú láàárọ̀ alẹ́ then kò ní jẹ ráìsì mọ́ kò ní jẹ iyán mọ́ kò ní jẹ ráìsì máa gbọ́ mọ́ tọ́ mọ́ ṣe kan lọ́wọ́ kò ní jẹ ráìsì mọ́ kò ní jẹ dòdò mọ́ á sá fún nǹkan tó bá ní ṣúgà tó bá máa mọ ògì àfoyín sí then àwa jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú fòdìdó oṣù mẹ́ta àtọ̀gẹ̀dẹ̀ ìlùbọ́ tó máa fi ro àmàlà jẹ kò ní gbúrò ẹ̀mọ́ pátápátá láyé ẹ̀ torí kó tó máa rìn káàkiri yẹn á ti wọ ojú ẹ̀ ò ríran dáadáa mọ́ á ti máa lo glasses ṣé o ti kọ́ ọ lẹ̀ bó ṣe máa rí kí ọ̀ ni mo ti sọ fún ẹ yẹn mo ń tọ́jú ẹ̀. Tó bá ṣe tọ́mọ ṣe interview lọ́wọ́ mo lè ṣe voice note ránṣẹ́ sí ẹ̀mí onílé tó dé torí kó tó pe wòlíì o láti mú báyìí sẹ́gbẹ̀ẹ́ àtiwé àbí tó bá jẹ́ wòlíì jẹ̀kú rẹ dí o tó ṣẹ̀ kúrò lórí ìyàwó ẹ̀ kí jẹ́ bíi tèmi tó bá ti pè mí o fẹ́ gbọ́rọ̀